ìlú wo la wà yìí? Onírè. Onírè. Bẹ́ẹ̀ni. Níjọba ìpínlẹ̀ wo? Ìpínlẹ̀ local government Sàárẹ̀. Sàárẹ̀? Bẹ́ẹ̀ni. Nípínlẹ̀ Kwara? Bẹ́ẹ̀ni. Kí ló ṣẹlẹ̀ nílùú tá a wà yìí? Ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ yẹn kọ́kọ́ ṣẹlẹ̀. Ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ ní ọwọ́ alẹ́ bí aago 7. Àwọn bandits yìí lọ kóra wá bí 100. 100? Bẹ́ẹ̀ni. Wọ́n sà wá sọ ìlú ìdóòrì ká bó ṣe pọ̀ tó. Wọ́n lọ dàrẹ́sì sí ilé ọba. Ibẹ̀ ni wọ́n ti ń yìnbọn ní akọlákọ lọ́jọ́ yẹn. Lákọlákọ tí wọ́n yìnbọn àwa tá a jẹ́ security lọ́jọ́ yẹn. Kódà fẹ́lẹ́sì tí mo ní kí n mú mi ò rí mú lọ́jọ́ yẹn torí ó bá mi lógìgì ní fíìmù. Mo kàn wọlé mò ń jáde. Ká tó wí ká tó fọ̀ wọ́n ti ṣiṣẹ́ wọn, wọ́n ti kó èèyàn 2 lọ ní ọba. Nílé ọba gangan? Bẹ́ẹ̀ni, wọ́n ti pààyàn yánmayánmá. So wọ́n àti ẹ̀jẹ̀ ká rí anything mú, wọ́n kàn kí wa bẹ́gẹ́ àtẹ̀yàn sáà kí wọn máa dìé. Níjọ́ kejì báyìí báwọn ìlú ṣe ń bẹ̀rẹ̀ ń jáde nìyẹn. Èwo ni wọ́n ń pè bẹ́ẹ̀? Mo ní ọjọ́ kejì. Àwọn ìlú bá ń sá. Àwọn ìlú ń sá? Bẹ́ẹ̀ni, àwọn ìlú náà ń sá. Èèyàn mélòó náà pàǹjọ́ tá à ń sọ̀rọ̀ yìí? Àbá bá àwọn èèyàn tó 3, wọ́n pa ẹnìkan lọ́jọ́ yẹn. Àmọ́ àwọn tó fara gbọ́ta sì pọ̀ lọ́jọ́ yẹn. So wọ́n kó gbogbo ẹrù ọjà lọ́jọ́ yẹn, wọ́n rù lọ lóun gbó. Àti àwọn tí wọ́n ti ń jí gbé lóko tẹ́lẹ̀ lẹ́gbẹ̀ẹ́gbẹ́ tá a tètè máa lọ́rọ̀. So àwọn tí wọ́n ti jí gbé yẹn gan sì pọ̀, wọ́n sì tó bí àwọn 8 àbáwọn 10 gan tí a ti rìlíìsì omi ti kú síbẹ̀. Níjọ́ tí wọ́n wá lu ìlú alẹ́ ni ọ̀wá jẹ́ ká mọ tí a ṣe lọ́jọ́ kẹ́ fún ìbọ̀dì wọn ṣá. Ó ṣe rí nù lọ́jọ́ yẹn. Ẹ ṣé. Ẹ sà. Ìlú Onírè, ìlú yìí ó ti di ahoro látàrí ìkọlù táwọn Fúlàní ṣe sínú ìlú yìí. Central Mosque ìlú nìyí, kò sí ẹyẹ ń bẹ̀. Ìlú yìí ni mò ń láǹfààní ní àárín láti wo ohun tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ gan ní pàtó. Ọmọ Yorùbá nípínlẹ̀ Kwara, Onírè lórúkọ ìlú yìí. Wọ́n lọ́ba wọn níjòyè. Wọ́n ta gbagba yíká alé, wọ́n ta gbagba yíká oko. Àmọ́ bí ìlú ìṣe wà yìí, ó ti di ahoro. Kí la fẹ́ ṣe sọ̀rọ̀ ọlẹ̀ yìí tá a bá wí tán? Wọ́n ní sinimá ní olóyè Sunday Igboho àti àwọn ikọ̀ ìró ẹkùn yà. Ìlú nìyí tí ò sẹ́ni kankan níbẹ̀. Odidi ìlú ló dahoro, kò sẹ́ni tó lè dùn bẹ̀. Onírè nípínlẹ̀ Kwara ní ibi tá a ti ń sọ̀rọ̀ yìí. Òun lẹ̀ ń wò lójú móhùnmáwòrán ẹlẹ́rọ àtagbà àgbáyé tí a mọ̀ sí social media. Kò sí ẹyẹ nínú ìlú yìí mọ́ o. Orí bá a ṣe ń rìn, ààrẹ ni kí wa wípé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káàbọ̀. Páropáro ni gbogbo ẹ̀ dá, tí ò sí nǹkan kan tí ò sẹ́yẹ nínú ìlú. Gbogbo ìlú ló dá fẹ́m, tí ò sí nǹkan kan. Onírè lórúkọ ìlú yìí ń jẹ́. Gbogbo ẹ̀ ló dá páropáro látàrí ìkọlù táwọn ẹṣin òkọkú tí wọ́n ń pè ní bandits àti Boko Haram tí wọ́n ṣe. Lóníkálùkù fà fẹsẹ̀fẹ́ ni wọ́n júbẹ̀ ewúro. Inú ìlú ọ̀hún láàárín yìí, ilé tó wà ń bí èṣe ilé kékeré bá a ṣe ń wo ìlú ńlá ni tó sì gbòòrò. Ọmọ Yorùbá bá a bá wí tán, bàbá mi níbo lẹ tí mọ̀ ẹ̀sà? Ẹ jọ̀ọ́ kí ló ṣẹlẹ̀ tí ìlú dá páropáro báyìí? Ẹ̀yin nìkan ló kù nùlù yìí? Èmi nìkan ni mo bẹ níta. Lẹ́ ń bẹ níta? Ṣé Yorùbá ni yín ni? Yorùbá ni mí. Yorùbá? Kí wá ló ṣẹlẹ̀ nùlù yìí? Wọ́n ń ronú ni gbogbo wọn. Wọ́n ń ronú? Àwọn wo ló ń ronú? Gbogbo àwọn èèyàn. Àwọn èèyàn? Àti Yorùbá àti Haúsá, gbogbo àwọn Haúsá gan torí ẹ kó lọ. Kí ló ṣẹlẹ̀ tán fi kó lọ? Kò sí àwọn Yorùbá tí wọ́n mọ̀ tajà. Wọ́n mọ̀ tajà ní ọ̀dọ̀ wọn náà mọ̀ rajà. Òní àwọn Haúsá ti kó lọ tiwọn. Wọ́n kó wọn lọ? Wọ́n jí wọn kó lọ? Wọ́n wí wọn kó lọ ìlú wọn padà.
ìlú wa ti dá. ìlú adá ní kù hàn ní àwọn sọ́ọ̀dù ọ̀dà mi. yóò rọrùn ẹ ti rí ẹni tó kù nínú ìlú bí làákàyè wọn ṣe mú fáfá sí ẹ ti rí pé kò séyàn kankan nínú ìlú ọkùnrin tá a rí yìí kò jọ alámùdí àwọn nìkan ni wọ́n kù nínú ìlú kẹ́ lè mọ̀ pé kì í ṣe pé àgbélẹ̀rọ bá a sì ń bi wọ́n lórí ni wọ́n ń wírù ni wọ́n ń san kan míì ẹni ẹyọ kan tí mo bá pàdé nínú ìlú nìyí láti bá a ṣe ń rìn káàkiri ìlú ló ti dáwóró yìí o ìlú ló ti dáwóró yìí o ọwọ́ onírè ló dáwóró yìí tí ò sí ẹyẹ ń bẹ gbogbo ilé ló ti wú kókó bá a bá wí tán ọmọ Yorùbá ẹjẹ́ apagbára pọ̀ ká pàmọ̀ pọ̀ ká pèrò pọ̀ ibi wọn forí àwọn baba ńlá àwọn kan sọlẹ̀ sí ni ò sẹ́nì kankan ń bẹ mọ́ yìí kódà bá a ti ń rìn gbogbo ọsàn tí oníkálukú gbìn síwájú ilé ló pọ́n síbẹ̀ tí ò sẹ́ni tí ó mú tí ò séyàn kankan ọwọ́ onírè nípínlẹ̀ Kwara la wà yìí ẹ̀rí gbogbo ilé bó ṣe gba kókó agboolé oníkálukú wọn ti di ohun àmúpìtàn àmọ́ bóun ni ò ṣe ní dàwọn àmúpìtàn à ń ké síjọba àpapọ̀ àtìjọba ìpínlẹ̀ Kwara wípé ọwọ́ onírè odidi ìlú ni o tó sì ní ọba aládé ọwọ́ onírè ló di ìlú tó di àwòrò tí ò sẹ́yẹ ń bẹ̀ mọ́ yìí ibẹ̀ la wà yìí ẹ wò ó ọsàn ló ti pọ́n sórí igi tí ò sí ọkọ̀ kan rèé gbogbo ilé ló lọ jáàntìrẹrẹ yìí iná wà ń bẹ̀ o tábà ní bóyá inú igbó ni ẹ rí iná rèé o àwọn ilé nìyí tí ò sẹ́nì kankan ń bẹ̀ àwọn ọsàn pọ́n sórí igi wọn ò rẹ́ni mú odò olóko òróko olódò ò lè rodò ọlọ́mọ ń ṣàfẹ́kù ọmọ rẹ̀ ìdílé wa ń parun lónípò òjìpò ọmọ Yorùbá ẹ dákun ẹ jẹ́ a ronú àbọ̀mí rèé ọwọ́ onírè lórúkọ ìlú yìí ń jẹ́ ó dàbọ̀.